ìwọ tí o bá ti jẹun láàárọ̀ drop account number 5 minutes péré ni oye yẹn tí bá ti fún lówó láàrin 5 minutes yẹn 10,000 pé mo fẹ́ fún ẹ o bọ̀ báwọn kò tí jẹun drop your account number kẹ́dẹ̀ double tap. Mo ti fún èèyàn méjì ní 10,000 ó kù èèyàn márùn péré ó kù èèyàn mẹ́ta èèyàn márùn péré mo fẹ́ fún kẹ́ lọ fi jẹun láàárọ̀ yìí. What about put send account number lẹ́ẹ̀kan má tún send ẹlẹ́ẹ̀kejì má send account number lẹ́ẹ̀mejì bẹ̀rẹ̀ sí send account number ẹ má double tap ọkọ ẹnìkan péré. Ẹ má drop account number mọ́ àwọn tí wọ́n fẹ́ fún lówó ti pé. So how is everything? Báwo ni? I just put to bed. To do what? How are you doing? Good. Fine, sir. And are you? Oh God, man! According to the parameter of encyclopedia. Oh yeah. Oh yeah. Oh yeah. I don't have time for all this. Good afternoon, sir. Live long for us. It's not compulsory. How was your day doing? If I'm not okay, I will not be here. Oh, she just give birth. Oh, pẹ̀lẹ́. Ọlọ́ba yín wò. Pẹ̀lẹ́. Oh,
Say Bejilebini. OBA, I need your help concerning my project in school. Please, I need your help. Stop school, Koloma Sasumeka. I want to concerning talk away in Nigeria to sorry. Because I don't feel way sorry in Nigeria. Yeah. Talk as any cut off away sorry. To just pay away. Well, officially in Nigeria, talk as any. OBA talk away in Nigeria, I don't know. So go and stop your school and go and learn job. But don't say Sumeka better talk away. Learn talk away. Learn to do 5 years experience in your school or 7 years or 20 years. Why is I work code to get gun? Why is I go file for career office? Please, I want you to enjoy Bawasi. That is a stupidity. You know what was about Kawi? The was about getting paste. If they find about 2,000, is about to paste. Kill have any way to go. Emma lock out, lock Elma Kawi. Daroko and Nikato Kawi in Nigeria. Wasankatazu. What a dollar. Oh, you will office sorry. Emma Torai. Kò sí ọ̀mọ̀wé kan tó sórí ní Nàìjíríà. Ẹni tó bá rí bó sórí ní Nàìjíríà ni kó jẹ́ businessman. Àbó ní nǹkan tó ṣe lábẹ́lẹ̀ tí ẹ ò mọ̀ ń pa. Bóyá kan ń ta tẹ́tẹ́. Àbó ń gbé cocaine. But ẹnìkan kàwé láyé yìí ó fi sórí rẹ̀ rọ́ ni. Wọlé Ṣóyínká ní iṣẹ́ mi tó ń ṣe. Ṣé òyìnbó ló ń jẹ ni? Àbò òyìnbó ló ń tà ni? Èló ni Wọlé Ṣóyínká ń gbà lórí òyìnbó tó sọ? Ẹ má tọ́ra yín. Ó lè mọ̀wé kí Wọlé Ṣóyínká kì í sì ìwé ló fi jẹun. Elon Musk iṣẹ́ ọwọ́ ló fi ń jẹun. Tí bá ti ń sọ̀rọ̀ ẹ ṣe làákàyè. Mo ní ẹni tó kàwé jẹun, ẹni tó kàwé sóríire. Èèyàn lè kàwé kó má rówó oúnjẹ. But ẹni tó kàwé tó jẹ́ pé ìwé ló kà tó fi sóríire. Mo fẹ́ kẹ́ tọ́ka ẹ̀ fún mi. Ẹni tó kàwé ní Nàìjíríà tó fi ra Rolls Royce. Ẹni tó kàwé ní Nàìjíríà tó fi ra jet. Ẹ dárúkọ ẹ̀. Àwọn tó kàwé ní Nàìjíríà nǹkan ẹyọkan tó lè ṣe, wọ́n lè gẹ̀ẹ́tì owó oúnjẹ, wọ́n lè ra Corolla, wọ́n lè kọ́lé tí ò ní generator. Ṣé nǹkan táwọn yẹn lè ṣe mọ́ ni? Àwọn businessman, àwọn politician, àwọn oníjìbìtì, àwọn fraudster, àwọn ló máa ń sọ eré ní Nàìjíríà. Ṣé o lọ stop school kó lọ máa kọ́ṣẹ́ ọwọ́? Gbí integrity Olúpẹpẹ Àjà wọ́n dé sí mi lára. Yes. Tani ká fún ní kí lálẹ́ integrity. Olúpẹpẹ. Àjàmúragún orílẹ̀-èdè àgbà. Àjàgbébírá. Ó yá béèrè question sí comment section ká wo bóyá lè rí ọ̀rọ̀ gidi kan dáhùn sí lọ. Bóyá lè rí ọ̀rọ̀ gidi kan treat lọ́sàn yìí. Ẹ béèrè question sí comment section. Please, I need 10K. Ebi ló ń pa manamana kú náà. Why does man shit? Bàdé ẹgbẹ́ èso òyìnbó, ẹ ò mẹ́tọ́mọ̀ òyìnbó, sọ ní Yorùbá. Ṣé ọkùnrin jí okó ẹ lọ fi dókó ní ṣe bó okó ẹ ló fi lọ ṣe nǹkan?
shit kò jí okó ẹ̀ náà. Can you tell us more about women? Women are good and women are bad. If you see the good side of woman, you are blessed. Okay, let me say it like this. If you see the good side of woman, you see the good, you see the goodness eyes of God. If you see the bad side of woman, you have gone. Yeah. So that is it. Women are good, women are bad. Women are very desperate. Woman can kill you at any time. Obìnrin lójú àánú, ọkùnrin sì lójú àánú díẹ̀. Ọkùnrin ò ní bá sa ọkùnrin dìdìrín lọ́kùnrin náà. Ìgbójú lọ́kùnrin ní. Tí wàá mú ẹ, wàá ṣe gbá. Nǹkan tọkùnrin ní mọ̀ ni. Ọkùnrin bá ṣàjì rárá wo ni ọkùnrin ní. Ìwọ obìnrin tó bá ní kọ́kọ́rọ́ sọ́wọ́, wàá sọ ọkùnrin di dìdìrín. Kò sí bó ṣe lè ní action tó. Question number 3. Olúwa ẹ tóbi gan ni. Ọba, when last do you double? Mo ìdóbò láàárọ̀ yìí. Ìṣẹ́jú ló bò mí. I'm hungry. Ebi ló ń pa manamana kú. Ọba, when last do you double? How much do you want to ask? Mo ti bèrè. Mo ní mo ìdóbò láàárọ̀ yìí. Òtẹ́ ẹ̀gá mo sùn mọ́jú. King Solomon, more wisdom, you shall live long. It's not compulsory. Oba, is there any reason why they bury people in white clothes? Because they believe that angel wearing white so that they can complete with those angels where they die. Why the parents like children more than each other? Oba, torí pé orí òbí yẹn ò pé ni. Torí ọmọdé burúkú, àgbà burúkú ló máa dà. Ìyá yẹn yá dìdìrín láti kékeré ó tó wá gbé dàgbà. Oba, I have one woman here for you. Send the WhatsApp number. Send the WhatsApp number. Mi sì kó send the òbò àtẹ̀yìn ẹ̀ síbẹ̀. So that ìbá rí pé fresh. Láti bẹ̀ a lè jọ fill appointment ìjọta máa dúra. Èmi ò mọ nǹkan tó jẹ́ Valentine. Oba, now tell you now your real house. This is my house. This is my house. This is my memorial. I have like this. I have like 6 beds like this. There is anywhere about the bed you live in. Because I'm a billionaire in my territory. Yes. Make a drop account, Oba. I want to do what? I want to do it whiting for you. I don't need it. Bẹ́yìn mi ṣe máa pọ́n kúrè. Bẹ́yìn mi ṣe pọ́n bẹ́yìn àlùjọ́nú yìí. Bó ṣe máa pọ́n kú nìyẹn. Oba, what can we do to multiply your daily income? By playing sporty bet. Oba, married in West or Nigeria? Oba, married in West. I don't understand your English. Thanks for yesterday. God bless you. Where do you live, Oba? I don't have anywhere I'm living. Mo máa gbé káàkiri ni. Mo lè wà l'Ékòó lẹ́ni kí wà ní Ìbàdàn lọ́la kí wà ní Kútọ́nì lọ́tùnla. I don't have me ní gbogbo. Alárìnká me. I'm a nurse. I want to marry you. Are you sure? Ṣé o ti pé 1,000? O ti pé. Ẹ má fi marry wá. DM mi tó bá jẹ́ wípé nurse ni ẹ. Wá DM mi ní WhatsApp number. This is my WhatsApp number. 08134276756. So láti bẹ̀ lọ. A lè tọ́jú ẹ. Oba, no vex. Let's see your kóró ẹpọ̀n. Send me WhatsApp
message, I will send it to you. Àwọn TikTok lè band account mi. Mo máa ń sí okó mi ṣeré fáwọn èèyàn ní DM. Send your account number. My account number is 304031258. 304031258. That is my account number. My WhatsApp number is 08134276756. So if you don't have any babalawo, good babalawo, intellectual babalawo that can work for you, let me give you the phone number of Ijomoluabi. 09118739878. Alawo phone number, the Ogboju Alawo phone number, the confirm Alawo phone number. 09091, not 08, 09118739878. So continue your question. Time is going. Any question again? Any question again? Double tapping, double tapping, double tapping, double tapping, double knocking, double tapping, double knocking, double tapping, double knocking, double tap. Ọba Ògo Àgbáyé. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Is Jesus God? No. What is your plan for today? My plan for today is to knock and fuck and eat. That is all. Why are you on level 0? Because I know the gift, but I the gift only money. Oba, please buy POS terminal for me. Am I your father? I'm an artisan. I need you to promote me, sir. I'm not a god. It's only God and you that can promote yourself. Nobody can promote you in this life. According to the parameter of monolithy, if you get it, get it. If you don't get it, so nobody can promote you, or else you promote yourself. Oba self, don't turn old thinker, Omo. It does everybody. Oba self, don't turn old thinker, Omo. It does everybody. This is my first time here, Oba. God bless you. You're welcome. I will promote you. Nobody can promote King Solomon. I promote myself. This is my first time here. You are welcome. So Oba no go bless me for the first time coming. Oba, I like your bed. This bed is 10 million naira. Oba, good afternoon, sir. This is my first time here. You are welcome. I will promote you. Don't you this? Oba, we have to give away this money already. Oba, good afternoon. You are welcome. Who is the next person? Monica, be our questions giddy. Be our questions giddy. Or will it be your what? Oba, waiting be your specification gain. Gain mi ni obo. Obo nìkan ni gain mi àti oúnjẹ. Yeah. My account number is 340031258. What? Oba, what is your meeting with Tinubu yesterday? Oba, why you? I met up with man double day. Oba, I need money. Go and find it. Please promote my account. Nothing like nobody can promote you. You authorize you or promote yourself. Oba, did you have power? It's only God that have power. Nobody have power. If you are a human being, you are lazy. Anybody that is sleeping is a lazy. Nobody have power.
nothing like Osole. Oba, you not get sense. Yes, I don't get. I don't believe in Osole, man. Oba, you don't depress this day because I have rest of mind. Torí pé mo fi ọkàn mi balẹ̀. A ò lé ayé, a ò lọ sí lóyìnbó, a ò kọ́ máṣàn. Corolla làwa ń lò. Mọ́tò ńlá tí a ń lò àti tà, a ò ní díẹ̀. I live simple life. Nothing concern me about òkìkí ariwo. I don't have time. If I have 10 million naira in account, it's wasting for me. It don't have meaning for me because I don't need it. Owó tó jọ mí lójú jù láyé lówó oúnjẹ. So that is it. So you people, you need to double tap. Ọba, can HIV catch you? Ojoojúmọ́ lèmi fi ń dún àwọn ilé HIV. HIV ò lè rí kankan ṣe fún mi. Yes, I give my life for myself, not for Christ. Ẹ double tap ṣe kẹ́ béèrè àwọn ọ̀rọ̀ gidi. A ò tí rẹ́ni béèrè ọ̀rọ̀ tó lè mú inspiration wá látàárọ̀. Ọba, why do you always put on white? Mo fi ṣe oògùn ni. Mo fi ṣe àwúre. Yes. Ẹ̀yin tí ẹ ń fún mi ní gift, ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbígbà. Ẹ̀yin tí ẹ ò fún mi, Ọlọ́run sún yín síwájú, ẹ ní wà lójú kan bómi adágún. Gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní gift yẹn, bẹ́ẹ̀ sì ń kẹ́ mi, Ọlọ́run á kẹ́ yín. Àtẹ̀yin tẹ́ fún mi ní gbèrègbè, àtẹ̀yin tẹ́ fún mi ní love, àtẹ̀yin tẹ́ fún mi ní gbogbo yín pátá lẹ máa ṣe oríire láyé. Ọba, say you contest for 27 presidency in Nigeria. Ẹrú ayé ló máa ń ṣe president ṣe, èmi ò lè ṣe ẹrú ayé. President yìí sì kò free láti ṣe life tí mo ń ṣe. Don't do this, don't do this. You are president, you are this, you are that. Don't kò free, kò ráyè dóbò. Èní meeting ọ̀la meeting ta ló ráyè gbogbo yìí. I like simple life. A ò lè jẹ governor, a ò lè ṣe anything politics. Ọba ìlú gan mi ò lè jẹ. Anything tó bá lè dè mí, tí mi ní lè ṣe kan tó wù mí, mi ò kí ń ṣe. Why did people go where they dead? Ask them. Oba, let me be your PA. You need to pay. Oba. Ẹ ò tí double tap, ó yẹ kẹ́ ti wọ 100,000. Tó bá fẹ́ jẹ́ PA mi wá san 100k. Tó bá ti san 100k, odidi PA ni. Oba, did you have church? I have church. I have Iliawo. I have mosque. Oba, what is life? Life is nonsense. Ẹ pàtó fún Ọba Solomoni. Life is the day you come to this world and the day you leave. And life, entire life, is nonsense. The reason why I tell you that life is nonsense is, if you're wise, that does not mean that you have money or you have peace of mind. If you don't wise, that one cannot stop you to have money and peace of mind. So nothing is permanent. Nothing. Ilé ayé kì í ṣe kan tó lè ṣiṣẹ́ fún. Pé tí bá ti focus ìkan báyìí ló máa ṣẹlẹ̀. Kì í ṣe kan tó lè work out tó máa fún ẹ ní answer tí ó ń wá. You may be expecting like this and still like this.
ẹni tó jí láàárọ̀ tó kára mọ́ṣẹ́ wípé ìyá gbọ́dọ̀ jẹun lọ́jọ́ alẹ́. What a life, man. It's a pity. Nígbà tó máa pé 50 years wọ́n ní kó gbẹ́mí ẹ̀ wá. Ta ló wá plan ayé fún? Ọmọ àbí ara máa pa ọmọ yẹn dànù. Ọmọ ìlé wá plan ayé fara ẹ̀. Obìnrin mi wà ó forí sí ó fọkàn sí wípé ìyá gbọ́dọ̀ jẹ ọkọ mi, mo gbọ́dọ̀ dúró tí ọkọ mi débi bó máa ṣàṣeyọrí láyé. What a pity. Nígbà tó ọkọ ṣàṣeyọrí tán ó ní ìyàwó òun ti sanra jù, ó ní òun ní lè cope pẹ̀lú ẹ̀. What a life, man. Is it a sin to be a good person? So life is nonsense. If you know, go and know. If you don't know, go and know. Don't stress yourself because of anything, man. This life is nonsense. Whether you are good, whether you are not good, whether you are hooligans, whether you are not hooligans, what may be, may be. Okay? So this life, don't stress yourself because of any bad, man. So just enjoy your life. I'm a fucking fucker, man. I fuck a lot, man. I knock a lot. Oh God, man, I don't say that bad, man. So that is the key of life. I do what make me happy. So I don't say that bad, man. So life is nonsense. You need to do life. And if you want to enjoy life, you need to do nonsense in life. If you cannot do nonsense in life, you cannot see nonsense money. If you cannot do nonsense in life, you cannot see nonsense money, man. God, man, got it. So if you don't got it, don't got it. If you keep your puna will jipeta ibi ma lu epa. Yeah. So any obìnrin tó decent ló máa yọ lórí buju. Yeah. If you don't know, go and know, man. Àwọn olóso, àwọn hookup lady, àwọn ló máa refine, àwọn ló máa best man to the core. Because they have time to select a man, a genuine man. But ẹ̀yin obìnrin tẹ́ máa ń tọ́jú òbò yẹn. Ọkùnrin tó bá ti wá síwájú yín lẹ máa bá ṣe. Ẹ ò ní mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí òsì. Ìjọ tó bá ti dùpù yín ẹ máa tún fi wọ́n sílẹ̀ máa tún lọ fẹ́ lòmíì, man. So what is stupid life, man? No, life is nonsense according to the parameter. Yeah, Abigail. Fún ọmọ kan lómi wá fún mi kí mọ́ mi. I talk too much today. Life is risky. If you cannot risk a life, you cannot prosper. Wọ́n lè ṣe olóṣó kan lò ẹ́. I need water, man. Wọ́n lè ṣe olóṣó kan lò ẹ́. Wọ́n dẹ̀ lè ṣe kó jẹ lọ. Wọ́n lè decent kan padà lò ẹ́. Wọ́n dẹ̀ lè decent kó padà sóríire. But decent tó padà ń sóríire kò kí ń pọ̀. Okay? So that is it. Life is risky. Life is risky. You can decent kan tó padà lò ẹ́ pẹ̀lú decent ẹ̀. Ọ̀nìkan tó bá máa fẹ́ báyìí pé okay o ẹni tí mo láìkè rèé pẹ̀lú decent á tó padà lò ẹ́ náà. What a stupid life. Ẹ wá ẹ ṣẹ́rìs ayé yìí sá ṣe máa ṣẹ́rìs ayé. Èmi ò rán ayé o. Ṣàngó pápá ayé ara máa pa ayé. Ayé máa bàjẹ́. Kí ni tèmi pẹ̀lú ayé? Ilé ayé kò ní ìtumọ̀ sí mi. Nǹkan tó ní ìtumọ̀ sí mi kí n marry to make myself happy, man. Níwọ̀n ìbá ọjọ́ tí mo fẹ́ lò nínú ayé mi kí n lò pẹ̀lú ìdùnnú ó tán. I don't ever pray one day that I want to live long life. Long life is a stupidity. The more you live long, the more you have the more you see stupidity. If you live long, it's a stupidity. If you live short, it's a stupidity. So life is nonsense. The definition of life is nonsense. So don't cherish life. Cherish yourself. Do what make you happy. Go for what make you happy. Do what you like to be doing. Don't set anybody papa, man. Okay? But don't hurt anybody, man. Yeah. Oh God, man. Wow. Here you go, man. Don't hurt anybody. But do anything to make yourself happy without hurt anybody. But anybody that what make you happy hurt, it will hurt them back. Má bá tènìyàn jẹ́, múnú ara ẹ dùn. Ṣùgbọ́n nǹkan tó ń dùn ẹ mọ́ ẹ nínú yẹn, tàbára ẹni tó ń bà nínú jẹ́, ó máa bínú ya wèrè. Ìyẹn ọ̀kan ayé. Odidi pastor, ó ń dárúkọ òbò, ó dárúkọ okó. Ìyẹn ló máa rò pa.
ìyẹn ló máa rò kú kò kàn mí mi ò rán ẹ ọjọ́ kan sì ń bọ̀ tí máa sì gbókò mi jáde lórí íńtánẹ́ẹ̀tì sẹ́ ọjọ́ ó ti di ọjọ́ kan lẹ́nu. What is 6 and 7 book of Moses? 6 and 7 book of Moses is a book of Egyptians' power, holy days power, that you can read and gain some power, artificial power, man. Because nothing is permanent. There is time for everything. But it's a pity for the people that is the comment section that you cannot double tap in. About this life, don't know sweet, bring anybody. Holy Center does not bring anybody. I can only bring the person that have important question. Holy Center does not bring anybody. I can only bring anybody that have important question, an international question that have sense, not stupidity question. Okay? So that is it. What is a marriage? Marriage can be defined as AGBAYE. Marriage can be defined as a psychiatrist hospitals. That is marriage for you. Hello dear. Fimilejo. Kí ni mo ṣe fún ẹ now? Ìwọ ọmọ kan tó ṣe fún mi lánàá ni. Wèrè wo ló tún jù yẹn lọ? Ṣé wọ́n dán màkà wọn méjì? Marriage can be defined as sarcastic hospital. Wèrè náà máa ń ṣe nínú ilé tí wọ́n máa ṣe rádaràda. A máa sọ pé ọmọ máa pè é nífẹ̀ẹ́. Do you know the meaning of love? Love can be defined as a dead. Love is a scam. Love can be defined as a dead. If you cannot dead for anybody, don't tell him that you love him. Okay? You can like, you cannot love. Nobody love. Everybody like. Okay? If you cannot die for somebody, don't tell her or him that you love him. Love is nonsense. I don't know anything. I don't want to hear about your boy. I've tell you never time that anybody that is hurting another person, I hate them. Anybody that hurt anybody to live, I hate those kind of people. Whether you be kidnapper, whether you be thief, whether you be yahoo, I hate somebody like that. Use your brain to get money. Don't hurt anybody. You can sell this thing 100 million. To buy pay any ori kodovera okowole. That is, you use your brain. Ó yàtọ̀ sí pé kó sọ pé ẹnìkan pé mo fẹ́ fún ẹni kíní yìí, ó wá fún ẹ lówó ó fún ní kíní yẹn. I don't tolerate that. Anything stupidity, rubbish, hurting, I don't. Mi ò kí n lọ́wọ́ sí. Mo lè ta tẹ́tẹ́. Ó pè mí ni wípé kíní géèmù yìí máa wá, mo dẹ̀ gbówó mi sí. Tó bá jẹ mí, wọn ò dúpọ̀ mi. Ó ṣọ́ fún mi ni mo ti gbówó mi sí. So tó bá dẹ̀ jẹ́ pé mi náà ló jẹ mi ò dúpọ̀ wọn. Ìwọ tó bá ní question gidi wo lè comment àbí kó sọ sí comment section wípé I want to ask question. Tí bá ti gbé ẹ dókè tí question ọba make sense mo já ẹ dànù. So bó ṣe rí nìyẹn. Adéjọkẹ́.
I want to ask a question. Hello. Hi. Eba Solomon. Good afternoon, sir. What is the question? Oh, fuck. What is the I question? need assistant. And my network is bad. What is your question? My question is that how can I get followers by In Jesus' name, you will not see fellow. Stupid people with stupid mouth. Ọba ẹ káàsán sá. Kí ni ìbéèrè yín? Ẹ sà ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mo ti béèrè ní comment section bọ̀ ó dà pé ẹ̀ka. Mo fẹ́ béèrè pé kí ló dé tí àwọn church mi tó fi máa ń fún mẹ́mbà wọn ní suspension and ṣó wà ní Bible. Ẹ lọ bèrè ní church. Ẹ̀yin generation yìí, ẹ lè bọ́ lóko ẹrú. Because nǹkan tí ẹ máa ń focus, nǹkan nonsense lẹ máa ń focus. Ẹ máa béèrè àwọn questions tó lè sí iye àwọn ènìyàn láti lówó lọ́wọ́. Ẹ máa béèrè àwọn questions rubbish lórí ọ̀rọ̀ religion. Religion is nonsense. Okay? Religion does not have any meaning for me. Ẹ máa béèrè àwọn questions. Ọ̀nà olè yẹn lè gbà lo ìgbé ayé o, báyé èèyàn ṣe lè dá. Bí èèyàn ṣe lè live láàárín àwọn ènìyàn. Gbogbo ọ̀rọ̀ church, that one is a international underground scamming. Okay? Yóò fẹ́ tí ẹ bá ti ń sọ̀rọ̀ church ẹ̀ ń sọ̀rọ̀ mosque inú máa ń bí mi. Because gbogbo ẹ ti hàn sí gbogbo àgbáyé lójú pé irọ́ ló wà ń bẹ̀. That is it. Ẹ bèrè àwọn questions gidi tó lè là wá lóye. You're welcome. What is the question? I want to ask, what is your motivation? Okay, what is that thing that motivates you to be who you are? What is the thing? Anything that That motivate, what is that thing that just motivates you to be who you are? That is your. Eneki is the one that motivates. Anything. Yeah. Okay. Ọba gbogbo àgbáyé ṣe wà pa. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi tó ń rú mi lójú látijọ́ yìí òun ni pé tí ọkùnrin tí ó fi obìnrin sílẹ̀ fún 25 years tẹ́ni yẹn bímọ àwọn ọmọ kéékèèké ló fi sílẹ̀ fún obìnrin kò bójú wẹ̀yìn tó wá padà wá after 25 years tó sọ wípé òun bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yẹn kán forí jòun nítorí pé orí pọ́n ti ń ṣe dáadáa. Ẹ jọ̀ọ́ ṣó yẹ kí irú àwọn ọmọ yẹn àbí obìnrin tó fi sílẹ̀ yẹn ṣó yẹ kó gbà padà? Yeah, ó yẹ kó gbà padà. Ó yẹ kó gbà padà. Yeah. Kò ṣe nǹkan kan lórí àwọn ọmọ yẹn o, àkọ́bí nìkan ló rán dé primary 2 o. Àwọn ọmọ tó kù kò mọ bọ́n ṣe lọ crèche, bọ́n ṣe lọ school, bọ́n ṣe kàwé. Obìnrin tí. Ó wá ń bẹ̀bẹ̀ ń sìn pé kò jẹ́ ìyà ń jẹ òun. Obìnrin tó rán àwọn ọmọ yẹn lọ yẹn. Obìnrin tó rán àwọn ọmọ yẹn lọ sí school tí àwọn ọmọ yẹn ṣàṣeyọrí yẹn. Ṣé agbára ẹ̀ ló fi sí? Wọ́n ṣàgbára ẹ̀, agbára Ọlọ́run ni. Ṣùgbọ́n tó bá ti kú lọ́nà ńkọ́?
torí wàhálà yẹn pọ̀ jù fóbìnrin yẹn. tó bá jẹ́ pé ọkùnrin yẹn wà pẹ̀lú yín yóò jẹ́ pé eréjú ráyè ṣètò ọmọ tó kó wàhálà bá yín kọ́. so kó gba ọkùnrin yẹn padà after 25 years. yes tó bá ti jẹ́ wípé lílọ tó lọ tó bá ti jẹ́ pé nǹkan tó wà critical because nígbà míì wà àìlówó lọ́wọ́ ọkùnrin ó máa ń sọkùnrin dìdàkudà. eléyìí lówó ó ṣe pé kò lówó. owó wà lọ́wọ́ ẹ̀ àbí. nígbà yẹn ìgbà tí ò wá ní mọ́ńsìn ló wá ń bẹ̀bẹ̀ àwọn ọmọ yẹn ò dá mọ̀ kó ń bojú wẹ̀yìn láti wò wọ́n wọn ò mọ́ra wọn kò mọ àwọn ọmọ yẹn ò mọ̀ nítorí pé ó àmọ́ tó ìjì ayé gbé lọ wọ́n bóbìnrin lọ. ẹ dáríjì because ẹ bá sọ pé kẹ́ lọ fẹ́ lòmíì ẹ mọ nǹkan tí àwọn ẹlòmíì yẹn mọ nǹkan tó máa padà wá fojú àwọn ọmọ yẹn rí. àwọn ọmọ ti dàgbà báyìí bólá àbígbẹ̀yìn gbà yẹn ó wà ní 2 years ó ti 27 báyìí. ẹ gbà padà dáìsẹ. ṣé tó bá jóbìnrin náà ló ṣerú ẹ̀ṣẹ̀ lè gbà padà. a ò lè gba obìnrin padà. mo lè sọ fún àwọn ọmọ yẹn pé kó ń tọ́jú ìyá wọn bọ̀ mo lè má lè fẹ́ ìyá yẹn. ok wọn ò ní gbobìnrin padà bọ ó yẹ kóbìnrin gbọ́ padà. ọgbàlàyé mi o. irú ẹ̀bẹ̀ wo ni màá nìyẹn ń bẹ̀ sí pé òun fẹ́ fẹ́ yín padà ni àbí òun fẹ́ káwọn ọmọ máa tọ́jú òun. kò fẹ́ fẹ́ ìyá wọn padà bó fẹ́ káwọn ọmọ yẹn máa tọ́jú ẹ̀ ni. that is the same thing with woman. ọmọ tó tọ́jú. tó bá yẹ pé obìnrin náà ló lọ tó dẹ̀ jẹ́ pé mi ló tọ́jú ọmọ màá sọ fún ọmọ ẹ̀ pé kó tọ́jú ìyá. because ẹ má béèrè pé kí nìdí tó máa fi tọ́jú ẹ̀. kí nìdí. ṣé mo rí pé àwọn ọmọ yẹn tí wọn bá wúlò fún bàbá wọn máa wúlò fún bàbá ẹlòmíì. so àwọn ẹni tó bá dẹ̀ ń ṣoore fún níta yẹn kí làwọn yẹn ṣe fún wọn. ó lè já àwọn tán wúlò fún yẹn náà ló tọ́ wọn tán fi parí iléèwé tán fi dẹ́jọ́. ọ̀rọ̀ mi ò yé yín o. kò yé mi dáadáa. àwọn ọmọ yín wọn máa ṣoore fún ẹlòmíì níta tí wọn ò mọ̀ rí. so àwọn tó wá ń ṣoore fún níta tí wọn ò mọ̀ rí yẹn kí ni oore táwọn yẹn ṣe fún wọn. bọ̀ bàbá yẹn nísìn ọjọ́ tí wọ́n fi bá yín sùn tó fi dó yín tí omi inú ọ̀tún tó bọ́ sí sòsì tẹ́ sọ pé ó àṣì yẹn oore ńlá ló ṣe fún yín táwọn ọmọ yẹn náà fi wá sáyé so kún tọ́jú bàbá wọn that is the key. àtọ̀ nìkan ló donate o kò tọ́jú ọmọ. ọlọ́run òfin ṣe ni sí ọlọ́dẹ ti fún ẹ̀yin ṣe jẹ́ kí àwọn ọmọ yẹn tọ́jú bàbá wọn. ó dáa náà ṣé ìgbà mo dúpẹ́. God bless you. God bless you. ẹ jẹ́ fún. ẹ̀yin ènìyàn ẹ máa ní àròjinlẹ̀ mo fẹ́ kẹ́ fi èmi sí àpẹẹrẹ bí mo ṣe wà yín sí mi ò ní bàbá mọ́ mi ò ní ìyá ṣùgbọ́n àìmọye ènìyàn tí mo ti fún ní 1 million naira àìmọye bàbá wálé bàbá tí mo ti fún ní 2 million ibi kan lọ fi dá nǹkan sí so azumi pé kí bàbá mi àti ìyá mi wá wà láyé kí wọ́n sọ pé wọ́n ṣẹ̀ mí pé mi ì ṣoore fún wọn àwọn èèyàn tí mo fún ní 1 million 2 million naira yẹn kí ni wọ́n ṣe fèmí so tọ́lọ́run bá ti take care of your father and mother no matter what no matter tó bá jẹ́ pé àwọn gan ló gbógun tiẹ̀ tó bá jẹ́ pé àwọn gan ló gbógun tiẹ̀ tó fẹ́ fi ṣàṣeyọrí láyé nǹkan tó fà tó ti ṣe àṣeyọrí yẹn o gbọ́dọ̀ ṣoore fún wọn so that is it tí o bá ṣoore fún wọn wà ṣoore fún bank o lè escape ọ̀kan méjì ní kó ṣoore fún ẹni tí ó yẹ kó ṣoore fún àbí kó ṣoore yẹn fún ẹlòmíì tí o mọ̀ so that is it nǹkan ó jẹ mélòó lẹ́yìn fẹ́ jẹ. tó bá ní question o lè kọ sí comment section àbí kó message kó comment pé I have question. Yes, I'm the most happy man in the whole world.
because àwa ò lé ayé. Àwa ò lé ayé. A ò lé ayé o. Gbogbo àwọn tó sì ń sọ pé àwọn ní question ọmọ yahoo ni gbogbo wọn, kò sí èyí tí mo lè gbé wọlé. Ẹ̀yin èèyàn gidi tẹ́ bá ní question ẹ comment wípé I have question. Hello? Hello Vicky àbí kí náà pè wọ́n. Ẹ̀kọ́ kìíní tí wọ́n gbé yín wọlé ẹ̀sẹ̀ sí rídìrídì. Ta ló ráyè gbogbo yẹn? One. Yeah, so like I said, mo fẹ́ elaborate lórí matter that she treating sí yẹn. You know, a lot of us a máa ń sọ pé a mọ Ọlọ́run àbí à ń lọ lé kéwà àbí à ń lọ sí church. Ìyẹn máa fi àwọn ìdájọ́ kan lẹ̀ fún Ọlọ́run láti dá tó dẹ̀ kàn wọ́n tó jẹ́ ọmọ àbí tó jẹ́ ìyàwó anybody. You already know pé nǹkan tẹ́nìyẹn ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni tó yẹ pé kò dẹ̀ sẹ́ṣẹ̀ láyé yìí tó ní repercussion tiẹ̀. So you just do your own for God láti fi gba ìbùkún tiẹ̀ tó wà lọ́dọ̀ Ọlọ́run. Somebody like me, dáàdi wa, kódà láti primary school, ìwé lásán gan wọn rà fún wa. Like láyé ìgbà tá à ń lo àwọn drawing book yẹn. Imagine then kò sí owó yìí náà ni. Wọ́n ọ̀rá kọ́kọ́ fún wa, mọ́mì wa yìí nìkan ni. So ó wà di stage kan palẹ̀ padà fi wálẹ̀ wọ́n lọ sí village wọ́n lọ stay sí village wọ́n wà ń bẹ̀ wọ́n máa sick àwọn èèyàn tún máa pè wá bàbá yín sick o ẹ máa bọ̀ a máa kúrò láti ọmọ Togolese ni mí a máa fi Èkó lẹ̀ à ń lọ Togo. We don't care ní pé wọ́n ò tọ́jú wa. What are we aiming at is the blessing from above. Lóòótọ́ a máa rántí pé ìgbà yẹn náà dáàdi a fẹ́ ra pẹ́ńsù ẹ lọ báyà yín. So tẹ bá ń wo gbogbo àwọn kìíní yẹn ẹ̀yin kàn máa block blessing fúnra yín ni. Nígbà tí dáàdi mi padà sick tẹ́ pé wọ́n lè dìde I was there for him. But guess what? Àdúrà tán lé aládùúrà. Princess Fọlá. Hello Ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káàsán sà. Ẹ káàbọ̀. Ọ̀rọ̀ tèmi yàtọ̀ sí nǹkan tí ẹ ń sọ, ṣé mo lè béèrè? Go on. Okay. Ó ní ẹ má jẹ́ kí tẹ purọ́ ọkọ mi mo ti fẹ́ nísìn fún bíi 23 years. Gbọ̀gbà tó wà di àwọn stage kan pásítọ̀ ni o tó dé stage kan tó yẹ pé kò ní súnmọ́ mi mọ́ ó máa complain pé mo ti sanra jù ẹ̀kẹ́ mi lọ calm down. Lójú tèmi èmi ò dẹ̀ rò pé bóyá mo sanra bẹ́ẹ̀ ẹ mọ̀ téèyàn bá ṣe ń bímọ èèyàn máa hard weight. So àjọ ń gbé ni máa bẹ́ẹ̀ kó tó fọwọ́ kàn mí ni láàrin ọdún kan ó lè má fọwọ́ kàn mí jẹ́ méjì lọ a máa purọ́ pé bóyá òun níṣẹ́ àbó òun wà nínú ààwẹ̀ òun ṣe tó gbogbo kínní yẹn ó ń bug mi ṣe mọ̀ èèyàn kàn wà kéèyàn wà pẹ̀lú ọkọ ẹ̀ kó má di pé bóyá èèyàn tiẹ̀ ní pé anytime tó ń wẹ̀ ló lè súnmọ́ ọkọ ẹ̀ àbí ṣé ẹ understand nǹkan tí mo sọ nǹkan tó ń bug mi gbogbo ni because mo máa ro a lot of things but kéèyàn má lọ ṣe mistake. Ṣé ẹ sì wà lọ́dọ̀ ọkùnrin náà? Bẹ́ẹ̀ni. Ṣé ọkùnrin máa ń yàn lè? Èmi ò ká but mi ò trust ẹ. Bọ̀tẹ́ ò rí rí.
mi ò rí rí but mi ò rí rí but gbogbo wa bí ẹni tó ń yàn lè ni bí ẹni tó ń yàn lè because ẹ mọ̀ pé wọ́n lè ṣe pé kó níìtì o pé kí èèyàn má rí but kí ló lè mú ọkùnrin kó ní pé òun ní súnmọ́ ìyàwó òun nínú ilé ṣó fẹ́ tí ìyàwó ẹ̀ sì kà ní. mo máa fún yín ní mo máa bá yín sọ̀rọ̀ bẹ̀rẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa. tẹ́rí nǹkan tó ń ṣe ọkọ yìí gbogbo àwọn ọkùnrin tó bá decent ló máa ń ṣe lápá ìṣẹ̀mí tó wà níbí. tẹ́rí ẹ̀yin obìnrin ọmọ ó ti fẹ́ máa gbà owó dẹ́gbẹ̀rẹ́ gbà àwọn ọkọ yín láàyè ẹ fi ọkọ yín pé kó lọ ẹ wá ọmọ níta tó máa gbé fún àwọn ọkọ yín. mi ò gbọ́ yín dáadáa sí. obìnrin tó bá wà nílé ọkọ tó bá wọn kò fẹ́ ẹ̀jọ́ yẹn ọkọ òun sẹ́ kó dìgbẹ̀dá kó lọ wá àwọn ọmọ hookup yẹn kó gbé fún ọkọ ẹ̀ kó do. ìfẹ́ òbò kan ó máa ń sú ọkùnrin irúfẹ́ mi bí mo ṣe wà tí bá wà nínú ilé tí mi bá ti lè dó òògùn èmi mo lè gba oṣù 6 kí n má fọwọ́ kan ìyàwó mi. bẹ́ẹ̀ni obìnrin owó wà lẹ fẹ́ fi obìnrin yẹn sí ọba obìnrin yẹn ò sẹ́ni obìnrin tí ò lè lọ síta láti lọ dókò míì. ṣé ẹ ń gbọ́rọ̀ mi mọ̀. mo ń gbọ́ sà. gbogbo ọkùnrin ni mo ń sọ kì í ṣe ọkùnrin kan o. ó yé mi. òbò ẹyọ kan ó máa ń sú ọkùnrin ìyàwó yẹn máa ń rùn sí ni. yes kì í ṣe pé bóyá ìgbẹ́ wà lára yín tàbí ìkankan but àwọn generation yìí wọn ò free láti sọ èmi nìkan la fún láṣẹ láti lè sọ ẹ̀dùn ọkàn àwọn èèyàn síta. àwọn ọkùnrin tó bá decent yẹn ó di oṣù 3 wọn kì í dóyàwó wọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi rí ni. ìyàwó máa sọ pé kí lòun ṣe fún mi màá ní òòṣẹ̀ ní kò kàn wọ́n mi ṣe ni. ẹbọ irúpò wo lẹ fẹ́ fi ìyàwó yín yẹn sí tẹkọ máa abandon ẹ. ìyàwó ilé mi ni mo jáde ìta ni. kíkan lọ rìn ní oko mi kí tó padà wá sílé ni tí mo fẹ́ lọ fẹ́ ìyàwó mi. ọba. ok now tẹ́bẹ̀ ṣe jọ wà nílé yìí ní ìsìtẹ́ kanra mọ́ra yín sẹ́yìn ló pé yìí. jẹ́ kó lọ sọ fún wípé ṣé ó nídìí ọmọ kẹ́ gbé ọmọ fún. bọ̀ ṣé kò yẹ kó tiẹ̀ máa fàyè lẹ̀ fún ìyàwó ilé ẹ̀ lẹ́ at least bó tiẹ̀ jẹ́ kan lóṣù. nínú ọdún kọ̀ọ̀kan pàtì àwọn máa súnmọ́ra wọn lẹ́ẹ̀mejì. ṣé ẹ̀yin lè jẹ oúnjẹ kan oúnjẹ tó ti kan ṣé ẹ̀yin tó lè padà máa jẹ láì jẹ́ pé wọ́n wọ̀. a ti kan ni wọ́n ti ìyàwó ilé ti kan. ìgbà tí wọ́n wọ́ ọmọ oúnjẹ yẹn ìgbà tí ẹ̀jẹ̀ kan wọ̀ ọmọ ẹ̀. ọba tó bá yẹ kóbìnrin ló ṣe irú ẹ̀ kí lẹ fẹ́ sọ sí. obìnrin ò lè ṣe irú ẹ̀ because wọ́n rà yín ni. àwa kàn máa wà bẹ́ẹ̀ ni a máa wà bẹ́ẹ̀. ẹ̀yin kọ́ lẹ sanwó orí wọn. àwa ò ní feelings. àwa náà ò ní feelings now. ṣe bá mọ̀ pé ẹ fẹ́ ní feelings ẹ lọ sanwó orí ọkùnrin. èmi ló rà yín èmi ló fẹ́ yín sílé nǹkan tí bá fẹ́ lẹ máa tẹ̀lé kì í ṣe nǹkan tí bá fẹ́. tòde bá dẹ̀ mọ̀ wípé ẹ fẹ́ máa ní feelings ẹ̀yin náà lọ sanwó orí ọkùnrin kẹ́yìn fọkùnrin sílé. so that is it. house girl tẹ̀yìn gbà yín sí ṣé òun ló láṣẹ lórí yín ní àbẹ́yìn lẹ láṣẹ lórí ẹ̀. èmi ni. kí ni ìdílé fi láṣẹ lórí ẹ̀ ṣe bí torí pé owó oṣù sẹ́sàn fún mi ìdí tí mo fi láṣẹ lé yín. mo ń sanwó ẹ̀ mo dẹ̀ ń bọ̀. torí owó sálárì tí mo wá torí owó dáràrì tí mo san lé ẹ lórí lọ́dọ̀ bàbá ẹ̀ ìdọ̀bálẹ̀ mi mo fi láṣẹ lé ẹ lórí. so that is it. so solution yín ni mo ti sọ fún yín tẹ bá lè pe ọkọ yín jókòó wípé wá ọmọ yẹn pé bóyá àbò mi ló ti ṣe yín ṣé kí gbọ́mọ fún yín ni. èmi ò ní sọ pé kó lọ fẹ́yàwó mi ìbọ̀tẹ́ gbọ́mọ fún àwọn hookup lè wọ̀ ń tà tó máa ṣe náà pẹ̀lú ẹ̀ tó máa gbé débẹ̀ tó bá máa délé báyìí kó ẹ̀ máa jẹ́ padà ní òfin. so kò sí solution bẹ́ẹ̀ ká máa mọ́ra ni. solution tó wà ń bẹ̀ ni pé kẹ́ gbọ́mọ fún tà. ṣé wá easy kí ìyàwó lè gbọ́mọ fún ọkọ ẹ̀ kó máa do. ẹ jẹ́ kí òbò yín wà ń bẹ̀ kó má do nígbà ẹ lọ máa lo dúndò. ẹ lọ máa lo dúndò yìí. tí ọba Solomoni bá bá yín sọ̀rọ̀ ẹ máa la etí yín. I'm the only man that know the secret of oko and obo. ọkùnrin kan àfi ọkùnrin yẹn mi wá lè sọ o bóyá ọkùnrin tó ń dóbò níta tíyàwó ẹ̀ ò mọ̀ kò sí ọkùnrin kan nílé ayé yìí ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ tó ń dóòbò kan tó máa dóòbò yẹn constantly ó ṣúọ̀ fún mi kò sí. wípé ìwọ nìkan ló ń dó ẹ máa dóra yẹn everyday irọ́ ni
o gbọ́dọ̀ ní obìnrin kan tó ń dó níta tó fi ń renew body àjẹbẹ́ ọ̀bọ yẹn máa sú ni kò sí bóbìnrin náà ṣe lè fáyìn tó kò sí bí o ṣe lè ní ẹwà tó bá di jẹ́ pé wọ́n nìkan lọ́kọ ẹ̀ ń dó all the time ẹ lè gba odidi oṣù mẹ́ta nílé kó má dó ẹ kó má rùn sí. wàá máa wò pé ṣé o kó gbẹ bára ni. ẹ̀yin obìnrin tẹ́ ti jẹ́ bá jẹ́ ìyàwó ilé tó ọkọ ẹ̀ òkè tó dáadáa wọ lọ tẹ́sítì kó tèmi sọ yìí bóyá tẹ́ ẹ̀ bá ní wá forí tẹ́ ẹ̀ bá ní wá yìn mí lógo lẹ́gbẹ̀ẹ́ yìí. Hello ọba. point. ọba ẹ káàsán. mo gbádùn ọ̀rọ̀ yín yẹn lóòótọ́ ni kò dáa kóbìnrin ọkùnrin máa dóbò ẹyọ kan òbò ẹyọ kan máa ń pa okó ọkùnrin ni òbò ẹyọ kan ó máa ń pa okó ọkùnrin so kí lẹ́yìn sà. kí ni richard ṣe gbádé bẹ̀. òbò ẹyọ kan máa ń pa okó ọkùnrin ni so tọkùnrin bá ní òbò tó pọ̀ tó ń dó so ó máa wà òkè ju kó máa dóbò ẹyọ kan lọ ní gbogbo ìgbà mo láìkí ọ̀rọ̀ tẹ́sọ̀ yẹn bọ́ ọba mo sọ fún yín lánàá pé ìyá kí lorúkọ ẹ ti ń jẹ́ ó gbọ́kọ mi. ìjọ tẹ́ bá ti wá sókè tẹ́ bá ti dárúkọ ìyàwó mi mo block yín dànù. You have seen it once, this is the second time. Tẹ́ bá ti sọ lẹ́ẹ̀kẹta tẹ́ bá ti yọ yín mo block yín dànù nìyẹn. ìyàwó mi wà nínú ilé èmi ló wà lórí íńtánẹ́ẹ̀tì ẹni tí tẹ́ bá ti fẹ́ bá mi sọ kó wá jẹ́ lórí ọba Solomoni nìkan. That is the one. ìyàwó mi ò fi bá anybody ṣeré o. tẹ́ bá ti ń sọ̀rọ̀ yín ẹ má sọ̀rọ̀ yín dọ̀dọ̀ ẹ̀. You are married. So ẹ̀yin obìnrin tẹ́ wà ní comment section àṣírí ńlá mo já yín sí yẹn o àṣírí ńlá ni mo já yín sí yẹn ẹ lọ try ẹ̀kọ́ tèmi sọ. Hello Adijat. Ọba Solomon. ṣé ẹni bèrè tẹ́fẹ́ bèrè ni àbí ẹ fẹ́ wá ga ni. Ẹ káàsán ọba èmi ò ní question o fẹ́ ṣèyàwó kékeré ni o. ẹ sí kámẹ́rà yín. Okay. Ẹ káàsán sá. ìlú wo lẹ ń gbé. Èkó ni mo ti wá o. ẹ ṣe 360 káwọ kan tẹ ní. Ẹ lè rí nǹkan kan mo ti gbogbo ẹ̀ pa jàlámí àmúwọ. ṣé ìdí yóò gbé jàlámí àsókè. Ṣé fẹ́ kí n jù dínú jàlámí àní ọba. wọ́n mọ̀ yìí ṣé ìdí yín gbé jàlámí àsókè kàbí kò gbé sókè. Ó gbé o. ẹ yá gbé kámẹ́rà sílẹ̀ káwọ̀. Ó yá nà. Ẹ ti ń gbé. ó gbé sókè. ìlú wo lẹ wà. Ó yá ọba níbo la fún máa bẹ̀rẹ̀ báyìí. Ó fẹ́ dolórí. Èkó lẹ sọ pé Dúró lẹ́kọ̀ọ́. That's very good. Iṣẹ́ wo lẹ ń ṣe. Local government mo ti ń ṣiṣẹ́ civil servant. èlò lẹ ń gbà lóṣù. Ó kéré o 70. irú mọ́tò wo lẹ ń lò. Mi ò ní mọ́tò o. ṣé ẹ ti bímọ. Bẹ́ẹ̀ ni o. Nílé fẹ́ ra. Bó tiẹ̀ jẹ́ ẹ̀kan. ok kákan dúra lẹ́ẹ̀kan àbí. Bẹ́ẹ̀ ni ọba. Yes àtọ́ bá yẹ pé títí dúra lè dúra but mi ò gbé bùkátà ṣá o. Kò nídìí. Ẹ ṣáà máa sanwó yàrá. ṣé ibi tá máa lò.
bẹ́ẹ̀ ni. Mo kọ́ hòtẹ́ẹ̀lì náà, mo ní hòtẹ́ẹ̀lì mi la máa lọ. Ó ti tán. Kí n dẹ̀ tí mo mà tẹ́ ká dẹ̀ wọlé àbí kí n mú anything náà ní anyone. Ṣé ẹ ní WhatsApp number mi bẹ́ẹ̀? Mi ní o ọba. Jẹ́ kí sáré pè fún yín, wait and get. Ó yẹ máa pè. 081. Ó yá. 081. Mo ti kọ́ 34. ọba. Okay. 0813427. Mo ti kọ́ 27. Ó yá. Yes, then 67. 67. Then 56. Okay, 56. Ṣé kí n pè fún yín? Ẹ pè kí n gbọ́. 081 34 27 67 56. Yes, kó send voice message sí mi. Okay, kí n kọ síbẹ̀ pé ọba èmi mo fẹ́ dóyin. Ẹ máa sọ pé alájà tó fẹ́ dóko. Mi kì í ṣàlájà ọlá pé mo ṣe kírun tán ni o, mi ń ṣàlájà, mo ṣe kírun tán ni. Okay, no problem. But tí kò tó máa ṣe ẹ̀ ní ká tún lè. Kí lẹ wí? Ká tún lè fix the date ìṣẹ́. Okay. Ó máa ní ìdíkẹ́ lọ́wọ́ district point. Tẹ́sí 360 kí wá sí. Kí n wá sẹ̀ǹdẹ̀ sí WhatsApp àbí? Ní WhatsApp kí wo bóyá fresh. Bọ́ mi ní ṣojú mi ò ọba. No, waste láti waste ẹ lọ sí ìsàlẹ̀ títí. Kí wá gbọ́n ìdí yẹn kí n gbọ́n dáadáa àbí? Yes, kí n lè wo bóyá ó fresh bóyá kò fresh. Okay, ṣé o ti tàn yín náà máa fi kíní yẹn máa fi hàn mí abẹ máa sẹ̀ǹdẹ̀ sí mi náà. Kò sẹ́yìn tó lóko mi lọ́wọ́, èmi máa send oko mi kiri. Ó ti tán, tún bá gé fún. Tí a bá fẹ́ ṣe a lè ṣe fídíò call gan. Kò sí wàhálà, gbogbo nǹkan tí a bá ti ṣe dédé ara mi ni mo gbára mi. Kò sí problem, I'll be expecting your message. Ó yá, ẹ ṣé ọba, respect. I love everything about your nipple. Sẹ́rí ẹ̀yin generation yìí, mo rí àwọn kan tó lọ comment lẹ́ẹ̀kan wípé is it real? Is it true they will meet? Nǹkan tẹ́ wọ́n máa sọ nìyẹn tó bóyá máa fi jìpẹ́ta mọ́ yín nídìí. Ṣé ó jẹ́ nǹkan bàbàrà ni? Ṣé ó jẹ́ nǹkan tó wà special ni? Wait, ṣé èèyàn pàdé èèyàn á fẹ́ dóra? Ṣé ó wá jẹ́ nǹkan tó bàbàrà? Ó jẹ́ nǹkan tó lè ṣẹlẹ̀? What type of stupid question are you asking? Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ oko tí ẹ ò rí gbòòrò lẹ́ máa rò pé ṣé bó ṣe yẹ kó wà normal nìyẹn. Hello arábìnrin, a fẹ́ lọ dóra, kí ló wà special níbẹ̀? Kí ni nǹkan tó jẹ́ big deal? Kí ló bó wà fún? Kí ló kó wà fún? Okay? So àwa ń sìn, àwa ò kì í ṣe nǹkan kọ́nà, ò kì í ṣe nǹkan dídírí, a fẹ́ dó èèyàn ló jẹ́ a fẹ́ dó èèyàn. A ò dó ẹ ló jẹ́ a ò dó ẹ. I no dey play. Okay? I dey enjoy my life steadily. Irúfẹ́ lédi yìí sì tó bá wá, tó bá padà sílé, kò ní tòsí mọ́ tó máa fi kú. Torí pé kí ni? Àwa mọ̀ bá ṣe ń tọ́jú obìnrin. Lẹ́yìn tá a bá dú ẹ tán, tá a bá rí kó gbé wa débẹ̀ ó jẹ́ kó rí mi tèlé. Àyàwó fún ẹ. Kò sí nǹkan tá a bá fẹ́ fowó sí. Bọ̀ kó kẹ́ máa ní mentality wípé kò normal. Wípé kó obìnrin kó rí èèyàn lórí talent kó sọ pé wọ́n fẹ́ dóra. Kẹ́ wá máa wò pé bóyá ẹni ẹjọ́ ló só àbẹ́ni ibi. Ibẹ̀ ló bóyá máa jẹ́ra àmọ́ tó kó yín máa jẹ́ra àmọ́. Ẹ gbóbò síta kan dò tó fẹ́ gbóbò lọ sọ̀rọ̀ àbò fẹ́ gbóbò lọ sọ̀rọ̀. Is it an other age? It's an adult. I'm an adult. We can knock at any time, man. Ọ̀rọ̀ gbogbo fara pàpà. Àwa máa ráyè. Jẹ́ kí n yọ owó mà tó ń bọ̀ yìí. Rádaràda. Ṣé ọ̀rọ̀ ká dóra yẹn wá jẹ́ bàbàrà? Jẹ́ nǹkan tó ṣe special. Ọmọ èèyàn tí mo ti fi ọ̀yàyà gba pátá nídìí ẹ̀.
ọ̀dọ̀ bá ní question kó comment mi ráyè rédèrèdè o. Ọba ẹ káàsùn. Ẹ káàbọ̀ kí lẹ fẹ́ bá wa sọ. Question tí mo need ni pé kí ló dé tẹ́ ẹ pé tí èèyàn ò bá ní owó kò lè sílọ̀ dàbí alára àzìn wọn ò lè pọ́nlé nílò ìjọsìn. Ṣé ẹ̀yin lè pọ́n lórí burúkú lé ni? Mi ò lè pọ́n olórí burúkú lè but wọ́n tún wá máa ń wà sí fún yàn pé má sáré káré má ṣe kinní kan. Bíbélì fúnra ẹ sọ wípé owó ní so if you don't have money ẹnìyẹn wáyé ìyà ayé ìyà lẹ́nìyẹn wá. Owó yẹn lè máa ń pọ̀ but at least yẹn gbọ́dọ̀ ní èlétù. Olówó láyé mọ̀. Olúwabùnmi ó ti jẹ́ tán finally nìyẹn o. Ó ti jẹ́ tán finally nìyẹn o. Kò sọ̀rọ̀ mọ́. Mo kábíyèsí o number one aláṣẹ ní territory sir. Àlàáfíà ni. Sir. Mayọ̀lá ẹ káàbọ̀ mọ́. Ọ̀dà Mayọ̀lá ẹ káàbọ̀ mọ́. Ọba mi báwo wà ní ẹ̀ní? Ṣé àwọn pípín yẹn á padà wá? Àwọn wo? Pẹ̀lú pọ́fẹ́ wá bá yín. Asínwémà ni gbogbo wọn. Máa ti block gbogbo wọn dà. Ẹ káàbọ̀ ọba ńlá ọba bàbá. Bonjour, Ida. Sir. Máa ń ṣe lẹ́yìn wọn mọ̀ pé main business ni. Nǹkan tó tẹ̀ dùn mí jù ni wípé mo ti lọ fowó gba hòtẹ́ẹ̀ mo ti sanwó ọjọ́ méjì sílẹ̀ mo kàn waste owó yẹn dànù. Ọmọ ẹ̀rẹ̀ kí n kò hòtẹ́ẹ̀lì kéékèèké àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá bíi ní 100,000 300,000. Adé 250 sẹ́ẹ̀ 500,000 mo fún wọn. Ọba ẹ káàárọ̀. Ẹ káàbọ̀. Alákọ̀ọ́kọ́ mo ti sẹ́ndì mẹ́sẹ̀gì sí WhatsApp yẹn tí wò. Lẹ́ẹ̀kejì mo fẹ́ sáré béèrè question. Hold on. Message tẹ sẹ́ndì yẹn ṣé ẹ kàn sí hi ní abẹ́ lo voice message. Rárá mo lo voice note tẹ ṣe ní kí n ṣe náà nù. Ìjọ́ wo lẹ sẹ́ndì? Àárọ̀ yìí mo sẹ́ndì. Ó yá máa sọ̀rọ̀ yẹn. Ok lẹ́ẹ̀kejì mo fẹ́ béèrè kí ló lè máa fà tí obìnrin àtọkùnrin tó bá wọlé tó bá fẹ́ ṣeré tí ara ọkùnrin yẹn ti máa le all of a sudden tákọ̀ wálẹ̀ ó ti ṣẹlẹ̀ bí ẹ̀ẹ̀mejì. Bí ẹ̀yin àbí? Kí ló lè bẹ́ẹ̀ ni sà kí ló lè máa fà á? Ṣé Nàìjíríà lẹ wà? Rárá. Ọmọ ní ìdíkẹ́ wá sí Nàìjíríà ká dóyin nígbà méje o. Because there is ó ti ní nǹkan kan tó ti kẹ́ sí yín lára nìyẹn. Ẹ káàsán ọba. Ara tèmi àbí ara àwọn kan. Ara ẹ̀yin. Ọba ẹ káàsán. Ẹ hold on Bọ́láńlé ẹ jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀ tán. So ọmọ ní ìdíkẹ́ wá so tí bá ti lè try ẹ̀ nígbà méje á jẹ́ kó ti clear nìyẹn. Ọ̀tí bá dóyin nígbà àkọ́kọ́ tí mo dóyin nígbà kejì dóyin nígbà kẹta tó tẹ̀ kẹrin pé mi lè lọ mọ́. A jẹ́ wípé a máa tó padà bẹ̀rẹ̀ igi bí tí máa fi lè ṣe nígbà méje tó máa fi clear. Ìgbà wọlé máa wá ìwà sí Nàìjíríà.
mi ti lè wà báyìí. Kí ló dé tẹ́ ẹ ti lè wá? Ọ̀nà àwọn kankan tí mo gbọ́dọ̀ gbà tó gbọ́dọ̀ complete tó mi sì lè wà báyìí. Ok, ẹ díẹ̀ mi a máa sọ lè tó kù but àwọn ọ̀rọ̀ nǹkan tó ṣe nǹkan tó lágbára ni kì í ṣe kan kékeré bọ̀ sí ọ̀dọ̀ ẹnìkan ló ti ń ṣe yín ní àbọ̀dọ̀ èèyàn méjì mẹ́ta. Mi really ní bóyá torí pé ó máa ń pẹ́ mi really alákọ̀ọ́kọ́ mo padà get to know pé nìyẹn gan-an lọ́dọ̀ tiẹ̀ òun gan-an wà okay medically ó ní diabetes also so òun gan-an kíní ẹ̀ ò fi bẹ́ẹ̀ mo padà find out. But ṣé ẹ ti ṣe ẹlẹ́ẹ̀kejì náà tó ti ṣẹlẹ̀ sẹ́lòmíì náà ni mo sọ. Yẹ ó ṣẹlẹ̀ sẹ́lòmíì náà ẹlẹ́ẹ̀kejì ló wá jẹ́ kí n máa wò pé kí ló ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ sure wípé kì í ṣe pé bí ọ̀bùn yín lẹ́yìn. Ó lẹ́yìn báwo ni understand. Ẹ mọ̀ pé àwọn ọ̀bùn kan wà tó máa ń léyìn tó máa ń dẹ́rù ba oko. Eyín eyín kí ló ń jẹ́ eyín. Eyín báyìí. Rárá o mi tẹ̀ wá ń ṣe ni. Eyín tí a ń sọ kì í ṣe eyín ẹnu báyìí o spiritual eyín ni ò tó jẹ́ wípé àwọn tó bá ní naked eyes nìkan ló lè rí o. Ọba ẹ má dẹrù bà mí. Ẹ má wọrí a máa sọ̀rọ̀ ní WhatsApp so a lè ṣe fídíò so that màá lè sọ content máa ṣe fún un. Abẹ́rẹ́ ká máa. Okay then ọba rárá màá bá yín sọ̀rọ̀ then ọba ṣé ó ná wọn bí àwa táwa ń diaspora nísìnyí báyìí ó pàtẹ́ mi ń bọ̀ nísìnyí báyìí akọ nítorí ìdílé tí mo ti jáde I believe lórí àwọn kálukú kan ṣẹ̀ṣẹ̀ ń wá wè pé bóyá alùgbà alù àwọn ni bàtà wa ń dàgbà wọn ò fọ̀nà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wá so bàtí mi ń bọ̀ mi kò sí nǹkan kan tá a ṣe sára ṣe nǹkan so àwọn iṣẹ́ kéékèèké wà tí yẹ pé èèyàn lè ṣe bíbà àwọn kan tí èèyàn lè gẹ́ẹ̀tì bíbà tó kò lè máa ṣe díẹ̀díẹ̀ fúnra rẹ̀ nínú ilé tẹ̀lé fún èèyàn. Kò ní ìdíkẹ́ sẹ́ni a lè gbé iṣẹ́ gbárí atẹ́gùn kó wọ̀ yín lára. Èyí gbogbo àwọn tó wà nílò òyìnbó yẹn ṣe bí àwa la máa ń ṣe fún wọn ṣùgbọ́n a máa ṣe sórí atẹ́gùn láti wọ̀ wọn lára tá a bá ti gé ètò àti orúkọ mọ́mì. Torí ìgbà táwọn bọ̀ àwa ò ṣe nǹkan kan orí ọ̀fẹ́ Ọlọ́run lákọ̀ fi wá ni kò sí nǹkan kan I believe lórí ìgbà tá à ń dàgbà yìí láṣẹ wò pé. Ẹ̀yin bá ti lówó ẹgbàgbé lè tó. Okay ọ̀nà àṣẹ. Ọba ẹ káàsán. Oya go on, what is your question Bọ́láńlé? Question mi ni pé iṣẹ́ ń gbọ́ mi. Wọ́n ń bọ̀. Mo ti marry iṣẹ́ ń gbọ́. Okay. So ẹni tí mo fẹ́ yìí ó máa ń ná mi gan. So feelings mi ti wá kó lọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ ti bímọ ẹyọ kan fún but ẹ mọ̀ káráyé má bàa mi máa kà pé ó wà nílé ọkọ àkọ́kọ́ ó ti bá lọ marry but sísè mo wá pàdé bọ̀bọ̀ kan tó yẹ pé ó nífẹ̀ẹ́ mo dẹ̀ wá kẹrin gan kí n má ti ṣe gbágbá má ti ṣe àwo oyè yín but mi dẹ̀ fẹ́ lù sí ọ̀nà méjì wọ́n rò pé ṣé kí n fi bọ̀bọ̀ èyí tí ó fẹ́ mi ṣe tí mo bímọ fún yẹn tí kì í filẹ̀ kí n lọ fẹ́ bọ̀bọ̀ tí mo ní pé ó wà kẹrin fún mi ó ṣe gbogbo ẹ̀ ó mọ bí ó rí bí ẹni tí mo fẹ́ bó ṣe máa treat mi o ó ti rí dáadáa but tí ìsọ pé bọ̀ mo jókòó bọ̀ mi ríro mo rò kí ni nǹkan tí mo lè ṣe ṣé kí n kúrò ní ibẹ̀ ni kí n lọ fẹ́lẹ̀ ṣé tí n bá wá lọ fẹ́lẹ̀ gan ṣé kò tún ní pé bóyá mo tún lè ṣe ọ̀nà méjì tó bá tún lọ kúrò náà tóun náà bá lọ gbé ìwé ẹ̀ yọ bọ̀ gbogbo ẹ̀ ṣáà kọ̀ tójú sú mi bọ̀ mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Wà ṣé bàbá tó wà kẹrin fún ẹ̀yìn sórí ìyẹn náà ti dó ẹ. Yes àtijọ́ gbádùn ara wa so kò ń wọ fẹ́ fi mí sílẹ̀ báyìí o kò fẹ́ fi mí sílẹ̀ rárá ó ń gan kò fẹ́ fi mí sílẹ̀ tí n bá ń lọ báyìí tí n bá gbé gbá bá mi gbé tí n bá ń lọ má lọ lọ́tún àti pè mí ó wá sókè ẹ̀rìn bòmí wàá mọ̀ bóyá òun náà dẹ̀ ń tán mi nàbí mi mọ̀ ó lóun fẹ́ fi mí sílẹ̀ o. Ó máa ń ṣẹlẹ̀ ní wípé ẹ máa gba WhatsApp number mi ni ó máa ní ìdíkà bá yín yẹ̀ wò tàbá ti wá yẹ̀ wò a lè fún yín ní details. Okay sir. Ẹ fún mi lórúkọ àwọn méjèèjì àti orúkọ tuntun. Okay màá send yín sí WhatsApp. Ṣé ẹ ti ní WhatsApp number mi ni? Mi tí ni. 08134276756. Okay sir. Ẹ ti gbé sórí bẹ́ẹ̀ yẹn àbí? Mo ti gbé sórí ẹ má fò. Ẹ ṣé gan. Ẹ má ganu sí ẹ má ganu sí o ganu sí ẹ wá ganu sí sóko mi o ẹ wá ganu sí ẹ wá zèlè sí
ẹ má ganu sí o, ẹ má ganu sí. Àǹtí Tọ́pẹ́ ẹ wá ganu sí. Python ni o, ẹ wá ganu sí. Baby Goskin ẹ wá ganu sí. Ní Glory ẹ wá ganu sí. Ọláyíwọlá o, ẹ wá gbẹ́nu sí. Ẹ má mú pa o, ẹ má lápá o, ẹ rọra ganu. Yàrá ya eruku jájà ọjà wọn síbì gan-an. Ẹ gbàgbé bó ti ṣẹlẹ̀ náà dídì sẹ́ńpẹ́sì ò gbàgbé. Ẹ jayé lọ. Orí àwọn sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀. Ìgboro ńlá làwà. Ẹ gbàgbé bó ti ṣẹlẹ̀. Gbogbo àwọn skọrọ skaraskọ. Àwọn gbogbo àwọn divati, àwọn tó wà nílò ọkọ tó ń yàn lé. Àwọn tó ń fi sísítẹ̀mù yàn lé tó ń pretend wípé ó lè. Madam Adetutu ma. Adetutu. Adetutu. Gbogbo wọn lè mọ̀ ní dátà. Wọn ò mà ní dátà lọ́wọ́. Àlàáfíà. Àlàáfíà fẹ́ iná sọ ẹ káàbọ̀ sà. Madam Abiodun ẹ káàbọ̀ ma o. Ẹ káàbọ̀ bàbá ọba. Mute sir. Káàbọ̀ Madam Alayoma. Madam Alayoma káàbọ̀ ṣé Crazy network wa dá mọ́ra. Èwo ni ṣe é tún gbé síta báyìí. Oko state kì í gùn gan.
ṣiṣẹ́ rí ni. Wọ́n jù dídòdìdò lórí kìíní. Hello, Alayo, are you here to play or what? On mute. Tell us whatever so time is going. Tani yẹn wà wà ráyè ń bí o. Alayo on mute. Ẹ ti mute arábìnrin, ẹ ti mute. Request kan sí yẹn accept ẹ̀ ó máa mute ni. Ẹ má ṣe lè ṣe. Ẹ má dùn wọn mọ́ o, dùn wọn. Ẹ má dùn wọn pa. Ẹ káàbọ̀ máa kí ni ìbéèrè yín o. Ẹ káàbọ̀ máa kí ni ìbéèrè yín máa. Mímí Sparkle. Òbò ó mọ̀ ẹ́ náà máa ṣàgbọ́n tóbi díẹ̀ o, ẹnu ẹ̀ tún nípọn láàárọ̀ yìí. Lánàá ẹ̀ máa ṣe pópópó. Jẹ́ ká wo ẹnu Bible reader lọ. Òbòrí. Pẹpẹ apatapára òbòrí. Mímí Black. Ọba. Ọ̀yá ẹ ṣí ojú yín. Ọba. Ẹ ṣí ojú yín, time is going. Ìlú wo lẹ wà? Naija la wà. Ṣé ti lọ́kọ? Rárá. Bí ká máa fẹ́ra wa ni. Mo ní èyí tí mo fẹ́ o. Ilé wa ṣe ń bí. Ọba inú mi dùn o tí mo bá yín sọ̀rọ̀. Okay, inú yín dùn gan. Ṣé kí n gbé account number mi fún yín? Rárá o. Ọ̀yá ẹ pé account number tí yín kí fún yín lówó. Rárá o. Ẹ pé account number yín, time is going. Okay, kí gbà. Àfà àgbà tẹ́tẹ́. O rí pé mo ti repent, mo ti change orúkọ tẹ́tẹ́ kó má jẹ́ orúkọ mi mọ́. Mo ti change orúkọ. Ti tamọ́ láti gbà yẹn sẹ́ wọ́n ti jẹ owó ilé àtowó ọkọ̀ 9 million naira. Ká má purọ́ o. Mi ò fẹ́ mọ iye tó fẹ́ ná mi, mo sì máa gba pátá nídìí ní glory. Ó lè pẹ́ ó dẹ̀ lè yá. Ẹ ṣáà dira dáadáa ṣe mọ̀ pé ológun ni wúmà yẹn. Èmi láti máa dó lóògùn. Ẹ dira dáadáa. Ní glory kí nìkan tí mo lè ṣe táwọn lè fi dóra. Ọba. Ẹ má sọ̀rọ̀ fífẹ́ o, kákan dóra. Ok, ẹ fún mi 10 million. Má bọ̀. Tẹ bá sẹ̀ǹdẹ̀ sí mi tí mo bá wà kẹ́ pa mí. Ọba ìpààyàn. Mo ní kó máa bọ̀ ẹ́ sí time is going. Kẹ́ pa mí dànù. Ohun tó bá ṣe tilẹ̀ ló máa gbé. Kábíyèsí wúmà yìí lówó lọ́wọ́. Sẹ́ni 10 million. Kábíyèsí wúmà yìí lówó lọ́wọ́. Ẹ̀mí ìṣọ̀pẹ́ pa mí. Nǹkan tó ẹ sọ ẹ́ sì ni pé mi lè fi 500,000 gba pátá nídìí ẹ̀. 500,000. Bẹ́ẹ̀ni. Kò lè ká kankan nu bùkátà mi. Ó tẹ̀lé ṣe nǹkan kan. Tàbí àwọn ò fẹ́. Bọ̀ kábíyèsí wúmà yìí lówó lọ́wọ́ kò kàn fẹ́ nà ni. Èmi kàn fẹ́ lo ajé tó wà lára ẹ̀ fúngbà díẹ̀. Olówó lọ́wọ́ o. Ó yé mi, gbogbo ọ̀rọ̀ yín ló yé mi ọba mi mọ̀ pé ẹ̀ ń dédé owó yàn fi ni mo ọ̀rọ̀ yín yé mi. Ẹ jẹ́ kí n lo ajé tó wà lára ẹ̀ kéde tọ́jú ẹ̀ máa take care ẹ̀ nà. Ó yẹ ọkọ fún mi 5 million ká kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀.
láìtọ̀ ẹ̀ fi nǹkan tó ti dowó kí wọ́n máa fún ẹ lówó ẹ̀ for what. ẹ̀yin fún ayé mọ̀ kó máa dowó náà. bẹ́ẹ̀ fún ayé mẹ́nu ẹ̀. Ọlábódòrú ẹ káàbọ̀ kí lẹ fẹ́ mọ̀. ọba ń sọ̀rọ̀ lọ́wọ́. wọ́n kàn ń pariwo ń bẹ̀rẹ̀. ọba òbò. ṣé ń gbọ́ báyìí tí mo fi. ṣé ẹ dáwọn tẹ́ gbé wọlé wọ́n bẹ̀rẹ̀ tó gbé wọlé. ẹ yọ wọn dànù jà. tí mo fi ní kọ́ sọ dábẹ́. ọba ẹ fún mi ní mọ́tò lórí àkáǹtì ilé àkáǹtì mo fẹ́ máa lò ń sìn tó ṣe di ọ̀dà wọn ní òye mi. àwọn kan ni wọ́n tún fi pépà fẹ́ra yẹn báyìí tí wọ́n tó rówó rẹ̀ pò sí jẹnẹrétọ̀ yẹn báyìí. tó bá lọ yọ ẹni tó yẹ kó lọ tó bá lọ yọ ẹni tó yẹ kó yọ wó lulẹ̀ nìyẹn. ọba mi ní sẹ. bọ́tà lè ń jẹ ni búrẹ́dì àti bọ́tà ló kò kí ló fanta sápá ti kárí. New Glory ṣé mo lè wọ ní DM ẹ wá pẹ̀lú ọ̀rọ̀ tájọ sọ sí. Donalisa. Hello. What can we do for you here? I'm good, jàre. Ọba. A máa pariwo ẹ ní comment section bẹ́ẹ̀ náà ṣe tóbi tó ló ṣe ń sọ̀rọ̀. New Glory ṣé mo lè wọ DM ẹ wá. Ẹ mute náà. ẹ lè wọ DM mi ọba pẹ̀lú 5 million. Ṣé ẹ o fẹ́. tó bá jára ta pẹ̀lú 10 million. Ṣé fẹ́ try láti máa fi mí sakọ́nà àbí kí lẹ́ń try àti ṣe. mo fi ń ṣakọ mi fi ń ṣakọ ẹ náà lọ pé ká má máa ẹ lè sọ fún wa pé tá a bá ti wà reserve jù pé sápá ló máa pa wá nísìnyí báyìí mo ti wá rẹ́ẹ̀dì fẹ́ kí sápá pa mí mi ìráyè pẹ̀lú sápá mo fẹ́ pín sápá níyà pẹ̀lú mi. so 500,000 wájú ọmọ owó àbí. 500,000 kò lè gbọ́ bùkátà mi ni ó ní wíìgì kan tó mú mi ra bá ti ra wíìgì yẹn ó ti tán. ṣé èmi ló fẹ́ máa dó ẹ lọ títí ayé ni ṣe bẹ́ẹ̀ kan ni. ọlápọ̀ jẹ́ kan náà lè máa fún mi 5 million ọba fẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ dókò yẹn lé lórí. mo fẹ́ lo ògo ẹni kò sí nǹkan tó ju bẹ́ẹ̀ lọ. o kẹ fẹ́ lo ògo mi lórí 500,000 who does that. no. ẹ̀yin náà ti sọ ẹni fẹ́ lo ajé ara mi. mi sọ pé òkè kò sí wàhálà. mo fẹ́ sí bísínẹ́sì ni tí bá fún ẹni 500,000 tí bá dún ẹ lẹ́ẹ̀kan mo fẹ́ wo iye ajé tó fẹ́ mú wá tàbá máa tó dúró lẹ́ẹ̀kejì máa tó fún ẹ lówó gidi náà. ọba ẹ̀yin fún ayín ti mọ̀ ẹ̀yin fún ayín ti sàáwò so ẹ̀yin fún ayín ti mọ̀ kádẹ́yìn tí ò mẹ́nu ẹ̀yin sin káná gbẹ̀rì ni ẹ̀yin ṣọ́gbẹ̀rì. Okay, New Glory last price èló lẹ fẹ́ tọ ògo yín jálẹ̀ fọba. mi ì ta ògo mi wọn kàn fẹ́ yá pínísí lòdùn ẹ̀ ni ọlákódé jọ wọn 5 million. Mr. Woman wọ́n fẹ́ rà lọ́wọ́. wọn lè ra ògo mi ò ṣe é rà New Glory worldwide àgbáyé kò ṣe é rà. Explanation lè tẹ̀ ṣe ẹ ta ògo yín àbẹ́fẹ́ fi rẹ́ǹtì. kò ṣe é rà. ṣé fẹ́ fi rẹ́ǹtì ni. mo fẹ́ yá wọn díẹ̀ lónìí kọ́ lọ lò ó bá ń gbọ́ sample èkó sample n fẹ́ fún wọn sample ni àfọ ẹ̀ má ní mi la fẹ́ fún wọn sample. Mr. Woman èèyàn lè yá ògo kó bàjẹ́ mọ́yàn lọ́wọ́ bígbà téèyàn yá rọ́bà tí rọ́bà lọ fọ́ mọ́yàn lọ́wọ́ kí lè fẹ́ ṣe. kọ́ tẹ̀lé kọ́ fẹ́ mi ní wọ́n ti ní 10 million ti pọ̀ jù. ẹ máa fi rent. My love draws smiling face with ìgbà tí gbogbo yín wọlé mélòó nu yín ló kí mi. ẹ ń jẹun lọ́wọ́ ni ká tún máa tún sọ pé èèyàn ò ní. ọ̀yẹ́ wá ní kẹ́ má kí mi. ká má tún sọ pé èèyàn ò tún ní. ìgbà tí wọ́n ń jẹ ọ̀yẹ́ wá ní kẹ́ má kí mi. ká má sọ pé èèyàn ò ní tébùrù máa nà ní. láìpẹ́ sí mi ò kí ẹ ṣàgbọ́. ká má sọ pé èèyàn ò ní tébùrù máa nà àbí tébùrù máa nà. mo fẹ́ jẹ mo fẹ́ mọ̀ mi. ṣé tébùrù máa nà. ẹ tún ṣì ń dúró kí n sọ pé kẹ́ kí mi rà ẹ́. ṣé ká má sọ pé èèyàn ò ní tébùrù máa nà àbí tébùrù máa nà lẹ́ ń pè é ní òjá kí yín. èmi tí ẹ kí wọn èmi kí wọn láìtàn mo kí yín tí mo ṣe kí ọba tán ìní next person tí mo kí. Madam Lighton ṣẹwà kílé tẹ wá ń lagun bá iṣẹ́ ìrẹ́wó repo ni àbí báwo 4.7 million.
ẹ tún bú 4.7 million pé wọ́n rí owó repo. question ni mi ò bú wọn mo béèrè 4.7 million ṣe èrò owó repo ní báyìí àbí báwo torí pépà lẹ́ ń lò gẹ̀ tó ra fáànù. iye ọmọ yín ló ti yọ tán yẹn láìtàn. àwọn tí wò kó mi bàbá wò kó wọn o. àìsílẹ̀ ọlọ́gìn ni. ilé ìdílé sápá people ta ló yọ New Glory. tó fi pé ìgbà ọkọ wọn ló pọ̀ wọn pé kọ́ bọ́lẹ̀ lórí live. ọkọ wọn wo ó ti lọ́kọ ni. ọba mi rárá mo kàn ń gẹ̀ẹ́sì mi bí wọ́n ṣe receive call yẹn lọ ìbọlẹ̀ mo kàn gẹ̀ẹ́sì mi ọba mi. Mr. Lighton you go explain tire. ọba mi o kábíyèsí o Lighton ẹ káàsán thank you for yesterday mama. ṣé ọdọ okay. kí la rí mà. ẹ̀ka sọ́kẹ́ ti gbé lára yín fẹ́ ní ṣọ́dọ̀ balẹ̀ wà nù. láti sílẹ̀ tó bá ti fẹ́ kéèyàn má ké mi mọ́ ọ má ta sí mi o lè ta sí anybody má ta sí èmi ó léwu. ẹ káàsán gbogbo ilé ọba ẹ káàsán sà. ẹ káàbọ̀ ọ̀yá adọ́gbọ́njayé. ọba ẹ má bínú mo fẹ́ béèrè nǹkan ni nígbà tí ẹ ń sọ̀rọ̀ pé ìyàwó lé tọkọ ẹ ò bá súnmọ́ pé kó gbóbìnrin fọ́kọ ẹ kọ́kọ́ fi rì ní òun òkú tí ọkọ bá wá lọ nọsẹ̀ síta tó bá wá padà lọ gbádùn ìta yẹn tí kò wọlé padà mọ́ ńkọ́. òbó ọ̀dá ẹ lójú ni ṣé òbóyìn ò ní ìtì. ọba ọ̀rọ̀ neatness kọ ẹ mọ̀ pé àwọn obìnrin oríṣiríṣi nǹkan náà ń ṣe sára tí from there tọkọ bá lọ wà. we are not talking about relationship we are talking about hook up lady o máa sanwó fún hook up lady ẹ pé kó wá dó ọkọ ẹ ni kò sí ètò kì í ṣe relationship kọ́kàn wá dó ni àwọn hook up lady yẹn ló máa pè kì í ṣe pé wọ́n máa lọ máa wá relationship fún. bí mo ṣe wà mí ò ní girlfriend náà hook up lady mo máa ń dó. láìtàn tó fẹ́ jókòó tèmi pa mo lè dà. ṣé kò sí nẹ́tíwọ̀kì ni. ọba mọ̀ tí mo tẹ̀ wá rò ní bàtà ni mo fẹ́ jókòó tì í pa báyìí ọba mi kí la fẹ́ ṣe sọ̀rọ̀ mi báyìí. ṣàpẹ́ pé náà pé. ó gbé wá ọba mi níbẹ̀ ẹ máa láìkẹ́ náà. èlò ló pè. oye tó ń bá ti lọ ra. tí wọ́n bá ti lọ ra. tó bá ti ṣe calculation yẹn. tó bá lọ sọ pé 50,000 100,000 kan wàá san ẹjọ́ rò dáadáa o. ẹ̀bẹ́ yẹn náà fẹ́ jẹ́. èní ni mo ní èní ni mo ní ìdí ẹ̀. mo sáà wò pé woman yẹn ugly now àti àbájọ tó fi pa kámẹ́rà látijọ́ yìí. divati ṣé ẹ ugly báyìí tẹ wá lọ yá picture tẹ gbé sí profile ẹ wá ní kọ́kọ́ yín má lè yín dànù ẹ wá ní kán padà wá sílé wọn ò lè padà wá sílé. ẹ tó padà sí kámẹ́rà yẹn náà tó bá ṣọ́ fún yín. divati time is going má yọ yín dànù o.
Àbájọ tọkọ ẹ bá ti sá lọ kò tẹ̀lé wálé. Wọ́n sá ṣe rí àwọn obìnrin tó bá ti ń sí ojú yẹn wọn ò fáìn. Bàbá mi wọ 1K tẹ́lẹ̀, mo ṣe wọ 1K ni. Ẹ sí ojú ẹ náà kílódé fi ń pa kámẹ́rà. Are you not proud of your. Bàbá mo ṣe náà. Ẹ sí wàá save ẹ ni tó bá ti sí wàá save ẹ. Ṣọ́ọ̀tì okùn báyìí. Ṣẹ́ẹ̀tì bí báyìí. Bùkọ́lá ń fò bóyàn mi lójú. Ọba ṣé kí n kúnlẹ̀ fún yín ọba? Ẹ má bínú sá ọba. Kò sí nǹkan tó lè ṣe. Ẹ wo ọba ẹ wò kúnlẹ̀ mi. Kò sí nǹkan tó lè ṣe tí mo lè fi dáríjì ẹ. Ọba ẹ wò kúnlẹ̀ mi ọba, ẹ má bínú sí mi, ẹ má bínú sá ọba mi. Why do say fòbó test mi? Ẹ má bínú ọba, má ní kẹ́ má bínú náà ní kábíyèsí, ẹ má bínú sá. Nǹkan tí Bible ìdá bá sọ pé kése ni wàá ṣe. Bible ìdá ọba ń bá yín sọ̀rọ̀. Bible ìdá. Sá ọba sá. Lórí ọ̀rọ̀ ẹ̀ kí ló bá ṣe fún ìdájọ́ ẹ̀. Ẹ dáríjì wọn sá. Ẹ ṣé ma, thank you. Kí lẹ sọ ọba? Ó ti ń fòbó yàn mí lójú ẹ ló dáa. Kò dáa. Bọ̀ ọ́ ti ní kẹ́ má bínú náà ti bẹ̀yìn sá. Ní ìtúsọ pé tí má bínú yẹn tí má padà gbogbo yẹn wà ní tàbí tí mo ti wá. Ẹ gbọ́ kí lẹ́yìn náà fẹ́ ṣe lórí má bínú yìí. Ẹ̀yọ́ máa jẹ́ kí gbọ́ràn. Kí lẹ fẹ́ ṣe lórí má bínú? Okay. Good thing. Kí ló máa wá ṣe é sí lẹ́yìn tó ti bẹ̀ ẹ́ sìn? Kí ni. Wọ́n náà mo ṣe ń bèèrè kí lẹ fẹ́ kí n ṣe sá kábíyèsí. Ọ̀bọ̀ yẹn náà ni problem mi sẹ́. Ọba. Tó máa padà gbé fún mi àbí ò gbé fún mi kí kó gbójú. Ọba ṣé kí n dìde lórí ìkúnlẹ̀ náà mo ṣì wà ọba. Gbé pílò yẹn kúrò náà. Kí lẹ wí sá? Gbé pílò yẹn kúrò lórí ẹsẹ̀ kí lè mọ̀ bóyá o kúnlẹ̀. Ọba mo wà lórí ìkúnlẹ̀. Ṣé òbò lówó tó báyìí ní àbíkù? Ọba yìí tẹ́ bá ti pè mí sá. Ó yá dìde lórí ìkúnlẹ̀. Thank you sir. Ẹ ṣé ọba mi. Ó yá náà ṣé wo máa ṣe àbó ò ṣe mọ́? Ọba mi ò ṣe sá. Ó ti lọ bẹ́ẹ̀ yẹn má tún sọ pé ó máa ṣe o. Bẹ́ẹ̀ ni sá. Má tún sọ wá o. Bẹ́ẹ̀ ni sá. Anywhere tí bá ti wà má wá síbẹ̀ o. Kí lẹ wí sá? Anywhere tí bá wà má wá bẹ̀ o. Anywhere tẹ́ bá wà bá o kò yé mi. Má wá rí mi face to face o. Okay sir. Tí bá wá sádùúgbò ẹ má wá bẹ̀ o. Okay sir. Divati. Ẹ ṣé gan ọba mi. Ọba ìjókòó nǹkankan ẹ má bínú sá. Light on. Thank you so much ma, ẹ ṣé gan, mo really appreciate Ọlọ́run máa bless yín lágbára Ọlọ́run. Ibi tẹ́tí mu kò ní tán bẹ́ẹ̀ by special grace of God. Thank you. Bible reader ẹ ṣé ma o. Thank you so much. Arábìnrin ṣe ti ṣe tó àti fọkọ yín sílẹ̀ ká wá fẹ́ mi. Rárá o, mi. Ok, kí lẹ wá ṣe lórí láìfù mi gangan, ta ló pè yín wá? Ẹ ti mute woman. Ọba question tí mo wá bí yín náà ni ẹ dẹ̀ ti fún mi ní response. Ṣé question yẹn bá ẹ wí àyè? No, I just have to ask concerning mo. Èèyàn máa ń béèrè láti tọgbọ́n náà. Iṣẹ́ wo lẹ ń ṣe? Torí voice yín jọ tẹ́ tó lówó lọ́wọ́. Ọba mo ń ta drinks. Oh wow, ẹ wo voice yẹn. Ọpẹlẹ. Ọba o, kọ́ nu ojú kámẹ́rà fún wọn. Ó blọ̀, kọ́ nu ojú kámẹ́rà fún ẹnu ojú ẹ̀. Ẹ fáṣọ́nu. Yes, ó ti clear. Ẹ ṣe bímọ ni. Rárá o. Ó dáa. So kí ni ìdí tẹ́ fi love mi gangan? Ọba
For life. ẹ wo bí mo máa ṣe ń sọ̀rọ̀ ẹ wo bí mo máa ṣe ń lo voice sexy voice bá mi sọ̀rọ̀ ó ti yóò fẹ́ o láìtàn àbí kí láìtàn kàbí kí lè sọ̀rọ̀ owó mọ̀ ẹ́. láìtàn náà mi ò kí tún block ẹ̀ dà. mo wá kó sà ọba mi mo wá kó tẹ́lẹ̀ mo mute. mo wá kó sà ọba mi mo wá kó tẹ́lẹ̀. báìbù rí dàkí lè sọ̀rọ̀ mú mọ̀ ẹ́ ìwé tó fi ń lo sexy voice bá mi sọ̀rọ̀. ok now kí lẹ fẹ́ ṣe gangan báyìí kí lẹ fẹ́ kí ṣe fún yín. Ọba kò sí anything. atọ́dún mélòó tẹ́tí yóò fẹ̀mí bọ̀. Wọ́n mo ṣe máa ń wo live yín ní last year náà mo bẹ̀rẹ̀ sí máa wo live yín. tẹ bá ń wò mí báwo ló ṣe ń ṣe ẹ́ pé kájọ sí kí báwo ló ṣe ń ṣe ẹ́ tẹ bá ń rí mi. There is no feeling attached. Wow. See English. There is no feeling sad. Woman àti kàwé jìnnà. Woman àti kàwé gan nínú ayé. That's very good. Ó dáa. So ṣé tí bá fún yín lówó ẹ máa gbà? Wọ́n ní àkọsápò lèèyàn kọwọ́ má gbà. Báwo lẹ ti máa wá jíṣẹ́ fọ́kọ yín pé níbo lẹ máa sọ pé ti rówó? Mo wọ láìfọ ọba Solomon wọ́n dẹ̀ fún mi lówó. Kí ló pa yín pọ̀ tán fi fún yín lówó? Kò sí, you never can say èèyàn tó mọ̀ mí lè wà live kó dẹ̀ máa record àbí kó sẹ̀ǹdẹ̀ so ẹ̀gbọ́n ẹ̀ka. Ó dà 5 million máa fẹ́ fún yín. Àkáǹtì mi gba ọba. Kí lẹ máa iṣẹ́ wo lẹ ṣe fún mi tó gbé fún yín lórówó bẹ́ẹ̀? Àwọn Holy Center lè dárí yín sí mi kẹ́ ṣe mí lóore. Holy Aramata Integrity Afa.